Àwọn akẹ́kọ̀ọ́jáde ti Ile Eko Luba ti ọdún 1987 ṣe ìgbàlejò ẹ̀kọ́ kíkọ́ nípa dídènà mímu egbògi olóró àti ẹgbẹ́ òkùnkùn fún àṣàyàn àwọn ilé ẹ̀kọ́ girama ní Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn. Akọ̀ròyìn wa Ìfẹ́olúwa Aṣáolú tí ó jábọ̀ ayẹyẹ náà tí ó wáyé ní gbọ̀ngàn onírúurú ti Luba sọ wípé olùkọ́ àlejò ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Odúṣọ̀tẹ̀ rọ àwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ààbò ayé àti ọjọ́ ọ̀la wọn. Ó tún tẹpẹlẹ mọ́ wípé mímu egbògi olóró ń ba ayé ènìyàn, ìdílé àti ìlú jẹ́ ni. Ó wá pè akẹ́kọ̀ọ́ níjà láti kọ̀ ẹgbẹ́ òkùnkùn àti láti lapa rere láwùjọ. Àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde ti ilé ẹ̀kọ́ girama Luba Comprehensive School ti ọdún 1987 ni wọ́n gbé àkòrí ètò kan kalẹ̀ nípa ìlanilọ́yẹ̀ lórí oògùn olóró, jàgùdàpáálí, oògùn ẹgbẹ́ òkùnkùn fáwọn akẹ́kọ̀ọ́ girama nílùú Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn. Ètò náà ni ó wáyé ní gbọ̀ngàn olú iléeṣẹ́ àwọn akẹ́kọ̀ọ́jáde ti ilé ẹ̀kọ́ Luba lẹ́yìn tó dá lórí láti la àwọn akẹ́kọ̀ọ́ lọ́yẹ̀ nípa ewu tó wà nínú oògùn olóró àti ẹgbẹ́ òkùnkùn. Àlejò pàtàkì ọjọ́ náà tí í ṣe ọ̀jọ̀gbọ́n Odúṣọ̀tẹ̀ èyí tí í ṣe ọ̀jọ̀gbọ́n ní ilé ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Èkó sọ̀rọ̀ lórí ọ̀nà láti dáàbòbò ẹ̀mí jẹ́ ìpele àkọ́kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún léyìí tó sì ṣàlàyé wípé oògùn olóró lè fa ìparun fún èèyàn pàápàá jùlọ léyìí tó sì lè tàbùkù bá ìlera ara ẹni léyìí tó sì lè padà já sí ikú. Nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí náà ni kọmíṣánná ọlọ́pàá fún ìpínlẹ̀ Ògùn Bọ̀dé Ọ̀jájùní lẹ́ni tí ACP Yusuf Adéṣóyè Wàsíù alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Ìjẹ̀bú-Òde wá ṣojú fún, pẹ̀lú ACN Adérẹ̀mí Gbàdámọ́sí èyí tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ tó ń rí sí oògùn olóró ti Ìjẹ̀bú-Òde ẹni tí ASN Ìṣíjọlá Emmanuel náà wá ṣojú fún gba àwọn akẹ́kọ̀ọ́ nímọ̀ràn láti yàgò fún oògùn olóró kí wọ́n sì rí wípé wọ́n gbé ìgbé ayé ìrọ̀rùn léyìí tó sì rọ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún láti máa gbọ́ràn fún àwọn òbí àti àwọn olùkọ́ wọn lẹ́nu. Àwọn olùgbé ètò náà kalẹ̀ wá rọ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún láti dákúndábọ̀ tẹ́tí sí ohun tí wọ́n bá rí kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún léyìí tí wọ́n sì mọrírì àwọn àlejò àti àwọn tó wá kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún. Mo rò pé program ní it has been very impactful. Gbogbo àwọn táwọn ń bì we have over 1,000 students. bí nǹkan tọ́mọ bá rí tó bá pé màmá àbí bàbá kó máa try láti gbọ́ nǹkan tó bá fẹ́ sọ wọn ò mọ information tó ní so wọ́n ti bọ́ ọ sọ lẹ́nu no matter what nǹkan tó mọ wọlé ní ọmọ bá fẹ́ sọ tó try láti bọ́ ọmọ ọpọ́ ní láti rí. Àwọn teacher náà tún ti bá wọn sọ̀rọ̀ náà àwọn náà ní role láti play because the time táwọn ọmọ ń lò school náà pọ̀. ọ̀kan ní wa kàn béèrè lọ́wọ́ pé ǹjẹ́ wọ́n tiẹ̀ mọ oríṣiríṣi oògùn olóró tí ó wà. Ó yà wá lẹ́nu ìgbà tí a máa gbọ́ àwọn orúkọ tí wọ́n ń dá ó yà àwọn olùkọ́ gan lẹ́nu torí ẹ̀dẹ̀rẹ̀ lẹ́ni la ṣe gbé àwọn tí wọ́n mọ̀ nípa tí wọ́n lè láti bá àwọn ọmọ náà sọ̀rọ̀. Ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ni ó kẹsẹ̀ járí pẹ̀lú fífúnni ní ìwé ẹ̀rí, ṣíṣe eré ìdárayá, ijó ìbílẹ̀ àti fífún àwọn akẹ́kọ̀ọ́ lẹ́bùn pẹ̀lú yíya àwòrán àpapọ̀ láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde. Ìdòwú Ògúnbàjò ló ń ṣàtúpalẹ̀ ìròyìn.